Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú ló ń dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ètè fún wa. A yìn yín lógo lọ́pọ̀lọpọ̀ fún àánú yín ètè fi hàn. Lẹ́ẹ̀kan sí, mo gbàdúrà bọ́lọ́run tí ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè, Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. A gbàdúrà kí Ọlọ́run kó ṣe ohun tuntun nípa kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó mú wa lára dá. Agbára tá fi jẹ́ olùṣe ọ̀rọ̀ náà Ọlọ́run á fi fún wa. A ó sì gbádùn Ọlọ́run Jésù Olúwa wa. Àmín. Tó lẹ́ẹ̀kan sí, mo tún lo àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run níbikíbi tí ẹ ti ń wò mí, tí ẹ sì ń gbọ́ ohùn ẹnu mi. Mo gbàdúrà pé bí ọjọ́ ṣe ń tẹ̀léra, a ó máa rí àánú Ọlọ́run gbà. Ìṣe bẹ́ẹ̀ nìkan, Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn wá, a ó sì jèrè rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kókó tí a ó ṣẹlẹ̀ lórí lónìí, ẹ ti máa rí òun náà ni 9 important facts about grace. 9 important facts about grace. Àwọn òkodoro òótọ́ 9 nípa oore ọ̀fẹ́. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n béèrè lọ́wọ́ mi nípa oore ọ̀fẹ́, grace. Àwọn méjì ń sọ pé tí bá ti ń sọ̀rọ̀ nípa àánú, oore ọ̀fẹ́ yẹn wọ́n máa ń confuse, kì í yé wọn dáadáa. Mo dẹ̀ sọ pé ohun tó rọrùn gan ni o, ohun tó rọrùn gan ni oore ọ̀fẹ́ tó la ṣe ní ó dáa. Jẹ́ ká wáyè lónìí láti sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́. Òun náà ni a ó ṣe ẹ̀wù tí bá ti rí àwọn ọmọ Ọlọ́run tí a bá jọ ń discuss ọ̀rọ̀ Ọlọ́run, ó máa ń so thrill mi, ó máa ń múnú mi dùn gan pé ọ̀rọ̀ ìgbà míì gan a máa wà challenged. Àwọn ọ̀rọ̀ tá a bá ń gbọ́ àwọn náà yes, ẹ̀tún òbí tó tún gbé ọ̀rọ̀ yẹn gbà, ó máa ń challenge wa láti ṣe jù báyìí lọ. Mo sì gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run yóò mú ayé orúkọ Jésù Kristi. Ní kí a jẹ́ ká bọ́ sí kókó mẹ́sẹ̀sán yẹn, torí pé mo fẹ́ try kí kákan yan, so ká lè tètè parí ẹ̀ kí a lè bọ́ sí nǹkan míì ní ọjọ́ míì tí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ nípa oore ọ̀fẹ́ ò ní pé grace is not equally shared. A ò pín oore ọ̀fẹ́ dọ́gba. A ò pín oore ọ̀fẹ́ dọ́gba. Ara o, ẹ̀rí. Lóòótọ́, gẹ́gẹ́ bí nǹkan tí a ti sọ tẹ́lẹ̀ ṣáájú àkókò yìí, Ọlọ́run gbogbo èèyàn ló ní àǹfààní sí oore ọ̀fẹ́, ṣùgbọ́n a ò pín dọ́gba náà pẹ̀lú ẹ̀. Nígbà tí Ọlọ́run bá ń lo ṣe agolo láti wọ̀n fáwọn kan, a lo kóńgò fáwọn míì, àwọn míì gan pàápàá drum la fi bù fún wọn. Má bèèrè lọ́run pé kí ló fà tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ o. Kò sẹ́ni tí bàbá mi àgbàlagbà sọ fún, kò sẹ́ni tọ́lọ́run ṣàlàyé pé ìdí báyìí lòun fi ṣe báyìí, ìdí báyìí lòun ṣe pín yàtọ̀, ìdí báyìí lòun ṣe pín dọ́gba. Oore ọ̀fẹ́, bá ṣe ń kẹ́kọ̀ọ́ yẹn tẹ̀síwájú, a máa yí wa sí díẹ̀díẹ̀. Kókó òkodoro òótọ́ 9 la pè é. Bàbá ọ̀rọ̀ tí mo sọ yẹn pé a ò pín oore ọ̀fẹ́ dọ́gba yẹn, a ó fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé Ephesians chapter 4 verse 7, Éfésù orí 4 ẹsẹ̀ 7. Bíbélì sọ pé ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Ṣẹ́gun bẹ́yẹn, gbogbo olúkúlùkù wa ni a fi oore ọ̀fẹ́ fún, ṣùgbọ́n wà ń bẹ̀ o, gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Ọlọ́run ló máa measure ẹ̀. But to each one of us, grace was given according to the measure of Christ's gift. According to the measure of Christ's gift. Kì í ṣe pé bóyá Jésù Kristi oore ọ̀fẹ́ tẹ́ fún Bùrásọ́lá, kóńgò lẹ́ fi wọ́n fún, ẹ wá fa lo kéékèèké, ẹ wá fi wọ́n fẹ́ mi, èmi ò gbà ó, bàbá mi lẹ jẹ́ ẹ̀yẹn kan oore ọ̀fẹ́. Mo kàn oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn ẹ̀ ló ṣe máa fún wa. Ẹ̀rí. Number 1 nìyẹn. Number 2, grace is customized for each person. Ẹ̀rí. Oore ọ̀fẹ́ kan ẹnìkan ni o. A ṣe oore ọ̀fẹ́ kan fún ẹnìkan. Oore ọ̀fẹ́ èèyàn méjì ò jọra nínú ayé. Báyìí ṣe pọ̀ tó, àwọn kan ti wá sáyé wọ́n ti lọ, àwa kan la wà nínú ayé yìí, àwọn kan sì máa ṣe wá sínú ayé yìí. A ò pín oore ọ̀fẹ́ tẹ́ ń wò yẹn o, kò jọra. Oore ọ̀fẹ́ tẹ́nìkan ní kò bára mu rárá, kò tiẹ̀ bára mu. Bẹ́ẹ̀ ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀. Ẹ̀rí, màá dẹ̀ lo àpẹẹrẹ Paul apostoli àti Jésù Olúwa wa. Ẹ rí i pé oore ọ̀fẹ́ kò jọra pẹ̀lú ẹnìkíní sí ẹnìkejì. Nínú ìwé 2 Corinthians chapter 12 from verse 5 to verse 9, ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 9. 2 Corinthians chapter 12 verse 5 to 9.
ẹ ká máa mú ní kọ̀ọ̀kan ẹ rí bẹ́yẹn. Bíbélì sọ pé nípa irú ẹni bẹ́ẹ̀ ni èmi yóò máa ṣògo, ṣùgbọ́n nípa tí èmi ti kára mi èmi kì yóò ṣògo bí kò ṣe nínú àìlera mi. Now tẹ́ bá jẹ́ pé ráàyè tẹ́ bá lọ kà láti ẹsẹ̀ kìíní yẹn 2 Corinthians chapter 12 yẹn ẹ rí pé Paul ń sọ̀rọ̀ ẹnìkan bọ̀ ni ọ̀rọ̀ ẹni yẹn náà wá gbẹ́nu ní verse 5 yìí tó ní nípa irú ẹni tó ń sọ̀rọ̀ bọ̀ yẹn o òun ni òun lè ṣògo òun lè fẹ́ ní ẹ ṣògo, ṣùgbọ́n tó bá pé òun fẹ́ ṣògo nípa ara òun ni ó lóun ní nǹkan láti ṣògo lé lórí o ó ní ṣùgbọ́n nǹkan tó lè ṣògo lé tó jẹ mọ́ ara òun náà ni àìlera tó wà nínú ara ẹ̀ òun lè fi àìlera ẹ̀ ṣògo kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó fún òun ní àìlera ẹ̀ kí ló fà á Ọlọ́run jẹ́ kó rí tán jẹ́ ká tẹ̀síwájú ó ní nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ máa ṣògo èmi kì yóò jẹ́ òmùgọ̀ nítorí pé èmi yóò sọ òtítọ́, ṣùgbọ́n mo kọ̀ kí ẹnikẹ́ni má bàa fi mí pè ju ohun tí ó rí tí èmi jẹ́ lọ tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi. Náà jẹ́ kí n ṣàlàyé nǹkan tó jẹ́ Paul ń sọ mẹ́yẹn fún wa. Paul sọ pé ó ní tí òun bá tiẹ̀ fẹ́ ṣògo ó ní tóun bá fẹ́ ṣògo ó ní òun ní ṣògo bí òmùgọ̀ òun á sọ facts tó pé ó ní àwọn kan láti ṣògo lé lórí òun á sọ facts gidi ni òótọ́ dẹ̀ ni tá a bá rí ìgbé ayé Paul ó wà unique sí àwọn apostoli yòókù ó lóun ìyẹn ni pé ó ní nǹkan láti fi ṣògo lé lórí ó ní ṣùgbọ́n òun ní ṣe bẹ́ẹ̀ ìdí ni pé òun ò fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó gbé òun kọjá bóun ṣe jẹ́ unlike our pastors àwọn pastors wa wọ́n fẹ́ kán gbé wọn kọjá bọ́n ṣe jẹ́ inú wọn máa ń dùn ní tó bá ti ń hèlì wọn inú wọn máa ń dùn ní tó bá fi wọ́n wé Ọlọ́run inú wọn máa ń dùn ní tó bá tó máa sọ pé kò sẹ́lòmíì ibi tí wọ́n mọ́ wọ́n máa rẹ́rìn yí ẹ̀ ní púpọ̀ lóhùn fẹ́ kí táyé tó ń rí bẹ́ẹ̀ ó ní kí ẹnikẹ́ni má bàa fi mí pè ju ohun tí ó rí tí èmi jẹ́ lọ ó ní ègé tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi ẹ̀yìn tó bá ti gbọ́rọ̀ kan lẹ́nu wọn ní ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu bàbá wa Paul ní tí ò bá ṣọ́ra wọ́n á lo ọ̀rọ̀ yẹn wọ́n á ṣìlò ẹ̀rí wọ́n á broaden ẹ̀ wọ́n á fà kọjá bó ṣe yẹ àwọn tó máa exaggerate wọ́n á exaggerate olólè máa jìyà ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Paul lóhùn òfẹ́ káyé òun rí bẹ́yìn ó nítorí ẹ̀ lóhùn ṣe ṣògo tó máa dẹ̀ máa ṣògo kankan ló máa ṣògo lé lórí torí àìlera tí Ọlọ́run fi sí òun lára wọ́n á fi ṣògo. Now mo á fẹ́ ká listen dáadáa sí ibà àṣírí kan wà tí mo fẹ́ ká mọ̀ nínú Bíbélì mo ń sọ̀rọ̀ nípa verse 7 ó ní àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá kí èmi má bàa gbé ara mi garí kọjá a sì ti fi ẹ̀gún kan sí mi lára. Secret ńlá lọ́rọ̀ yẹn torí pé mo ti ka ọ̀pọ̀lọpọ̀ ìwé mo ti gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ Bible scholars pé àìlera tá a fi sí Paul lára kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn agree pé àìsàn ojú ni ọ̀pọ̀lọpọ̀ wọn agree pé ó ní sickness kan lára ni no mi ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo mo ṣe iṣẹ́ ìtẹ̀lẹ́ ni kó lè yé yín bí mo ṣe arrive lórí conclusion mi ó ní àti nítorí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá visions hàn Paul Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá hàn kó tó fi ẹ̀gún yẹn sí lára ó fi ìyẹn ìṣípayá wo ló fi hàn ó fi ìṣípayá bí ọjọ́ iwájú ẹ̀ ṣe máa rí bọ́gbẹ̀ ni ṣe ń lu ìgbé ayé ẹ̀ torí ẹ̀ ń wú sódì yìí tó ń gbéraga lọ́tún tó ń gbéraga lọ́sì ó yá wo báyìí ẹ̀ ṣe máa rí ó ti rí how miserable is going to be ṣùgbọ́n náà sọ pé ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n á fún ẹ ní unique orí ọ̀fẹ́ tiẹ̀ wọ́n á customize ẹ̀ fún ẹ kí ni customize orí ọ̀fẹ́ ẹ̀yẹn pé ó ṣe kí ni ó fi ẹ̀gún kan sí lára wá túmọ̀ ẹ̀gbẹ́ oníránṣẹ́ Sátánì láti pọ́n mi lójú kí èmi má bàa gbéraga rí kọjá lójú mi torí nǹkan tí Ọlọ́run fi sí Paul lára ó dàbí ìjánu tá a fi sí ẹṣin lára mo rí kinní yẹn bóyá múvì ni bóyá tíbi ni mi ò rántí mọ́ ẹ̀rí ẹni yẹn ó ní nǹkan tí o gbọdọ̀ ṣe tó bá ti ṣe báyìí kinní yẹn máa ṣọ́ọ̀kì ẹ̀ bá ṣe báyìí kinní yẹn máa ṣọ́ọ̀kì ẹ̀ bá ṣe so ó ń fọ̀ọ̀sì ẹ̀ láti tẹ orí ẹ̀ bá nínú bóyá fíìmù ni bóyá TV program mi ò rántí mọ́ wọ́n ṣàn fọ́ọ̀sì arákùnrin yẹn láti àgbà tó yẹ pé ó kọ́ by force kinní yẹn ṣọ́ọ̀kì ẹ̀ ìgbà mi á dákú later láti fẹ́ ṣe báyìí bí kinní yẹn ṣe rí gẹ́lẹ́ tí mo rí nìyẹn kì í ṣe àìsàn ìdí mo mọ̀ pé kì í ṣe àìsàn wà ní ẹsẹ̀ kẹjọ ó ní nítorí nǹkan yìí sorry ẹsẹ̀ kẹjọ kọ́ ló wà ó ní nítorí nǹkan yìí ni mo ṣe bẹ Olúwa nígbà mẹ́ta pé kí ó lè kúrò lára mi ẹsẹ̀ kẹjọ yẹn ni ó lóun bẹ Ọlọ́run nígbà mẹ́ta kó lè kúrò lára òun so tó bá yẹ pé àìsàn ni kò ní sọ pé kí ó lè kúrò lára òun
ṣe tó sáà kan sọ wáyé tó wá pé àìsàn wọ́n ní àìsàn ojú ni wọ́n nígbà tí Paul gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Bible scholar wọ́n nígbà tí Paul tó pàdé Jésù ní ojú ọ̀nà Damascus wọ́n ní ìmọ́lẹ̀ tó tàn lọ́jọ́ yẹn ó ba ojú ẹ̀ jẹ́ Josephus náà sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ bọ̀ tí mi ò gbà pé àìsàn ojú yẹn ni ó ní kankan tó wáyé pé àìsàn ojú ni kò ní sọ pé òun bẹ Ọlọ́run lẹ́mẹ̀ta kó lè jáde kó lè ránṣẹ́ Sátánì yẹn jáde ó sì fún Paul láti sọ pé ojú òun ṣùgbọ́n ó pè ní spiritual caution ni òun ló mọ̀ bó ṣe máa ń lára ṣùgbọ́n ó sọ fún wa pé ó ṣe kí ni ó pọ̀n lójú kó tó lè adjust ó máa pẹ́ kó tó try to sọ nìyẹn. Verse 9 ó sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé a sọ agbára mi di pípé nínú àìlera náà Ọlọ́run sọ pé lúko iṣẹ́ tó o bá fi ẹ́lẹ̀ kó káyé ẹ̀ polúkúrú mùsù kíákíá jẹ́ kí n fi oore ọ̀fẹ́ yìí sí ẹ lára jẹ́ kí n fún ẹ ní ẹ̀gún kan sínú ayé ẹ̀ kí yẹn wà bẹ́ẹ̀ so òun ló máa kọ́ṣẹ́ kí agbára ẹ lè máa pọ̀ sí kí agbára ẹ lè máa pọ̀ sí kí agbára ẹ lè máa pọ̀ sí ibi tí that is the beauty of it ayọ̀ ọbẹ̀ gangan nìyẹn ayọ̀ ọbẹ̀ gangan nìyẹn ṣe é di bẹ́yẹn ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ ẹ dákun ta ló ní oore ọ̀fẹ́ yẹn oore ọ̀fẹ́ tá a fi ẹ̀gún sí lára tá a fi sí lára kó lè jẹ́ alágbára kò sí mọ́ so a customize oore ọ̀fẹ́ yẹn fún ni ẹ ká wo ti Jésù Kristi 2 Corinthians chapter 8 verse 9 Kọ́ríńtì kejì orí kẹjọ ẹsẹ̀ kẹsàn-án Bíbélì sọ pé ó ní nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. This is very powerful. Oore ọ̀fẹ́ yẹn ó unique kò tún sí mi kò tún sẹ́lòmíì mọ̀ tó nírú ẹ̀ ẹ̀rí Bíbélì sọ wá pé Jésù bọ́ ògo ẹ̀ sílẹ̀ tó pé ó ní unique grace ni pé á rọ̀ lọ́rùn láti bọ́ ògo ẹ̀ sílẹ̀ á rọ̀ lọ́rùn gan láti sọ ara ẹ̀ di olùṣì kó wá sáyé láti wá kú oore ọ̀fẹ́ ni kò rọrùn bẹ́ẹ̀ lásán oore ọ̀fẹ́ ńlá ni bẹ́ẹ̀ ni ẹ̀rí ajẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ kan mo ní ẹ̀ka dàpọ̀ kan pẹ̀lú mọ́mì kan ní ẹnu ọjọ́ mẹ́ta kò tí ì pẹ́ nínú oṣù tuntun tá a mú iná ni ẹ̀rí àwọn ọmọ ṣàṣọ fún pé ẹnìkan wà ní láyìn náà pé wọ́n fẹ́ pàṣẹ sí ọ́fíìsì nọ́mbà mi ò lọ́fíìsì mi mo ló pé ẹ pàṣẹ yín ìgbà tí mọ́mì yẹn dẹ̀ wá pè wọlé náà bẹ̀rẹ̀ ẹkún yìí ẹ̀rọ ẹ̀ló máa ẹkún yẹn ṣàpọ̀ gan pàtó yà mọ́ á ní mọ́mì ṣé kí n drop call náà torí pé purpose ẹ fi pè mí ó ti fẹ́ wà defeated èmi rèé mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yin rèé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ayé yín but ẹkún lẹ̀ ń sọ ní bí a kì í stop náà kẹ́ ẹ ṣe òwe tẹ́ ẹ fẹ́ ṣe kẹ́ wá ká tó wá continue kì í ṣe pé òun fi ṣe kà iṣẹ́ pọ̀ ju irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ ni at the end of the day a ṣáà fún ọ níbi 2 minutes more wọ́n ṣáà ra wọn lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn ọmọ bínú wọn ṣe wọ́n lọ sí hospital wọ́n wá diagnose wọn pẹ̀lú àìsàn kan nínú àlàyé wọn ní àìsàn yẹn long related problem ni wọ́n á rẹ́rìn wọ́n ní pásítọ̀ àmì ẹ̀rẹ́rìn ni mo ní àwọn ló máa ṣe o mo ní ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín náà bóyá ó máa yé yín wọ́n ní kí làlàyé yẹn mo ní ṣe ti bímọ wọ́n ní dáadáa ọmọ first born yẹn tọmọ ọdún mélòó wọ́n ní 27 fine ó bá ọ̀rọ̀ mi mu mo ní mọ́mì tí ọmọ yín tó jẹ́ 27 years yẹn ẹ wà lé níjọ́ sátidé kan wọ́n ní mọ́mì ibi dẹ̀ wọ́n pa mí gan ẹ wá ní ọmọdé ni ẹni wọ́n kitchen kò lọ dáná mo ní a ò mọ bí baby food mo ní ṣe àwọn mílíkì baby food yẹn tí ọmọ baby máa ń mu yẹn mi sọ pé similac àbí cerelac àbí kílẹ̀ máa ń pè ó baby milk ẹ̀yìn ó wá dà sínú fídà ó kù dáadáa ó gbé mi kaná ó gbóná dáadáa ẹ wá rí lọ́wọ́ ọmọ wa sì sínú ibi tẹ́tí wo tẹlifíṣàn òun náà wá mú ẹni kí ló ń ṣe yìí ó lóun ń jẹ ó ṣe mú sọ fún mi bí ń pa mí mọ́mì mò ń jẹun mọ́mì ẹni over my dead body mo ní kí ló dé ṣé bó ń jẹ ló ń jẹ àwọn ní ara wọn ní baby food kẹ ọlọ́mọ yìí káwọn bíbí kú bí mo ní bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn mo ní ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ìjẹkújẹ náà ń jẹ baby food náà sì ń jẹ dòní mo ní sẹ pé èpè ni fún lọ́dọ̀ Ọlọ́run ẹ̀gún ni ẹkún burúkú ni lọ́run bí ọ̀pọ̀ ti wà ní church tó baby food ni mo ní yẹn ló fà á mọ́ mi church bò lẹ́nu náà wá sí no wonder mo mọ jí oyin mo mọ ọ̀gá yín
ìmọ̀ òun pé nǹkan tó ń sọ ni pé ó ń fún yín ní baby food ni tí kọ́ ẹ̀kọ́ bíbélì ẹ̀kọ́. Mo ní tí ìbá ṣe bẹ́ẹ̀ ká lè mi lẹ́yìn ni o. Nígbà tí wọ́n diagnose mi fún long related problem máa délé máa kúnlẹ̀ máa yin Ọlọ́run. Wọ́n ní kí ni mo sọ yẹn náà mo láti repeat ara mi. Ẹ̀kọ́ náà tó stop pátá ni wọn ò tiẹ̀ sún mú sókè mọ́. Wọ́n ní kí ni wọ́n ní why mo lè ṣe mo ní why yìí yẹn lè mo like jù. Mo ní ǹjẹ́ jẹ́ gbà pẹ̀lú mi pé àwọn kan wà tí wọ́n ní irú àìsàn tẹ́ ní ṣùgbọ́n kò sẹ́ni tó diagnose ẹ̀ títí wọ́n fi kú òjijì. Wọ́n ní wọ́n lóòótọ́ ni mo ní kò ṣe bẹ́ẹ̀ mo ní kò tán síbẹ̀ o. Mo ní láti ọjọ́ tó ń ti sẹ́ni fídíò sí mi méjì kan wà tó sì máa ń yà mí lẹ́nu dòní. Mo ní wọ́n sẹ́ni fídíò kan sí mi àǹtí kan bóyá teacher ní school bóyá end of the year party náà mo ṣáà pé wọ́n ṣe party school ni DJ wá jó orin sí náà bẹ́ẹ̀ sí àǹtí bẹ́ẹ̀ sì jó ní mọ́ yìí bẹ́ẹ̀ sì jó ó dẹ̀ jójójójó collapse ó dẹ̀ kú. Mo ń ṣe fẹ́ sọ fún mi pé ìjó ló pa àbí àìsàn kan ti wà nù ayé ẹ̀ tẹ́lẹ̀ tí wọn ò detect wọn ní bẹ́ẹ̀ ni mo ní yẹn nìyẹn. Mo ní lẹ́jọ́ mẹ́ta ìmúlẹ̀ nìkan tó fi fídíò mi ránṣẹ́ sí mi pastor ni bíi tèmi ó dúró interpreter wà lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ ń sọ̀rọ̀ ó ń wàásù in fact ọ̀rọ̀ àwọn àjẹ́ ló ń sọ ń jọ yẹn àfi gbò ló ṣubú lulẹ̀ wọ́n ní pastor ń kú lábẹ́òkúta ló ti ṣẹlẹ̀ mi ò verify ẹ̀ o ṣùgbọ́n mọ̀ pé èyí kò ṣe tíátà ni mò ń wò yẹn. Wọ́n ní òótọ́ ni mo ní ẹ̀yin wá ní long related sickness báyìí mo ní wọ́n wá diagnose ẹ̀ fún yín ìdí náà bí diagnose ẹ̀ báyìí ni pé kó má bàa pa yín lójijì kẹ́ ẹ mọ̀ pé orí ọ̀fẹ́ ńlá lè rí gbà tẹ bá bèèrè Ọlọ́run orí ọ̀fẹ́ tó fún mi kí ló fẹ́ kí n fi ṣe gan ẹ rí i pé ní orí ọ̀fẹ́ yín yẹn ẹ gbégbé ayé àlàáfíà ẹ jẹ ẹ mu ẹ máa gbé ayé lọ torí pé òye Ọlọ́run yé yín. Wọ́n ní òótọ́ ni wọ́n ní tẹ́lẹ̀ ni àwọn ti pé àǹtí mi tó wà ní kinní kan màá ti pé brọ́dà mi tó wà ní kinní kan màá ti díẹ̀ lókun mi ti fẹ́ pé òun gan bá ti mi rí pé mo dúpẹ́ pé mi ti pé wọ́n wá rí mi bébì mo ní ọ̀rọ̀ bébì ló sì fara hàn náà ọ̀rọ̀ yín kálẹ̀ rí mi pé báyìí ẹ pé brọ́dà yín kan àti sísítà yín kan bá yín jáde sí ẹ̀rí mo dẹ̀ máa sọ fáwọn èèyàn mo ní problem kọ́ ni problem gbogbo nǹkan tẹ́ bá pàdé láyé yìí ó lè jẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run láti achieve purpose kan nínú ayé yìí kẹ́ lè di alágbára sí nípa tara àti nípa tẹ̀mí kẹ́ lè ibi tọ́wọ́ fẹ́ mú yín dẹ̀yìn gan ó lè pé ọ̀nà tó fẹ́ lò ọ̀nà tó ń fẹ́ gbà tiẹ̀ nìyẹn kò kàn pẹ̀lú àwọn ẹjọ́ ní yòókù so mo ní máa sọ fáwọn èèyàn pé kì í ṣe ìṣòro tẹ níyẹn gangan ló máa ń ṣe àyìn kò jẹ́ bàbá lára mi ṣùgbọ́n kí ni àwọn èèyàn ṣe nígbà tí wọ́n wà nínú ìṣòro yẹn ibi tí ìṣòro ayé wà lónìí nìyẹn ohun tí wọ́n ṣe nígbà táwọn wà nínú ìṣòro ẹ bá rí wọn lónìí báyìí àwọn ìwàásù àbádì àdúrà òfégè lórí social media ẹ̀kan rí ẹnìkan ṣá I prophesy today kíni kan àwọn èèyàn dẹ̀ sọ amen lọ́mọ kí ló ń ṣàwọn èèyàn báyìí wọ̀ lọ tí máa ti wò máa wò títí máa kàn máa wòye àwọn tó ṣe amen lọ ẹ̀yọ bí ewúrẹ́ ayé o ní chọ́ọ̀chì wa ní ẹ̀pẹ́ yìí mo lo example arákùnrin yẹn is a family friend a ti try ọjọ́ òla kí là ṣe tán tó máa fi gbólẹ̀ àtoríṣiríṣi àwọn alómọ àti àwọn kí lẹ́yìn máa ń porúkọ ẹ̀ àwọn tó máa ń dà jẹ́ yẹn panada ṣẹ́pẹ̀ nìkan máa tó oríṣiríṣi wọ́n á dárúkọ mí yẹn kàn máa wò pé kí ni gbogbo ilé bullet ẹ ṣe wọ́n kọ́ wọ́n fi hàn mí yẹ́wà ni ẹ ṣe máa mu bullet oríṣiríṣi ló mú àti gbó ẹnujọ́ mẹ́ta yìí àbúrò ẹ̀ sì fẹ́jú ẹ̀sùn tó promise mi pé ní ẹ̀gán ò bá àwọn lára mú gan pé wọ́n á máa kọ́ máa fi sìgá support ẹ̀ ò ní mú mọ́ mo wá ní èwo ló ń sọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ fi sìgá support ẹ̀ ò fẹ́ mú irú ọbẹ̀ gbẹ̀gìrì iṣẹ́ mi ti kan náà kọ́ ló mú ni láti sọ láàsì o tó lóun àtúrà ò ní mú mọ́ the next thing tí mo rí báyìí mo kàn ṣáà rí ní orí Facebook ni ló dẹ̀ kọ́ I prophesy ó ní I prophesy kẹ ọmọ tán pè bẹ́ẹ̀ ni I prophesy ó ṣàwọn ṣe àdúrà kan tó ní agbára mo dẹ̀ rí amen mo wá pé ọ̀gbẹ́ni ìwọ kan ni mo rí post tó lo prophesy ó ní ẹ̀sà ó ní ẹ̀ ti dé nìyẹn jàre ẹ̀fún lẹ́jọ́ jáde ó lè jẹ́ pé ibi tọ́lọ́run fẹ́ gbé ọ̀rọ̀ ń gbà nìyẹn ẹ má máa fi ṣe ohun àná ẹ má fi ṣe ohun àánú tó kò sí kan tẹ́ẹ̀lì sọ́ọ̀tì yín ẹ má fi ṣe ohun àánú màá bá yín jà wá kí ni gbogbo ẹ̀ mo ní tí n bá tún rí pósì ẹ̀ máa pósì lábẹ́ pé onígbó ni ẹ máa mutí ó máa mu sìgá ó ń ṣe kò sí nǹkan tó lè mú
ó ní olóòlò stop irú wàhálà wò lélẹ̀ ó ṣáà ráhùn sí mi létí ń jọ ẹ títí mo ní ò ṣáà lè nà mí oníṣẹ́ mo ní mo fẹ́ nà yín ní mo ṣáà mo fẹ́ nà yín ṣáà bóyá tẹ̀sí blọ́ọ̀kù mi gan mi tí ẹ̀ mọ̀ tó mi ráàyè lo kíní yẹn lẹ́jọ́ mẹ́ta bóyá ó ti blọ́ọ̀kù mi èyí náà wò yẹn wọ́n ṣe amen a prophesy mo ní tí o tẹ̀ mọ̀ tí wọ́n kẹ́yàn prophesy ó lè mọ́ ní ìjọjọ́ kan ó lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí ṣọ́jọ́ kan lẹ́mọ́ ogun oh my god tí máa wo orílẹ̀-èdè gbá mi tí wà ní kò sí orílẹ̀-èdè ní nàìjíríà wa yìí àwọn èèyàn máa ń bú mi gbá kí ló yẹ kẹ́ ẹ ní hope ló máa ṣe number 3 ẹ̀yin ọlọ́run grace can multiply or be exhausted ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé orí ọ̀fẹ́ lè bí sí ó sì lè tán bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ lè bí sí orí ọ̀fẹ́ lè tán òótọ́ ọbẹ̀ nìyẹn ìbéèrè jẹ́ ká rí àṣírí yẹn nínú James chapter 4 verse 6 ìyẹn Jacob orí 4 ẹsẹ̀ 6 ìbéèrè sọ pé ṣùgbọ́n ó fúnni ní orí ọ̀fẹ́ sí ó fúnni but he gives more grace ó fúnni ní orí ọ̀fẹ́ sí báwo first sentence yẹn ó powerful gan. 1 Peter chapter 1 verse 2 1 Peter chapter 1 verse 2 ó ní kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa bí sí fún yín ṣẹ̀rí bẹ́yẹn grace and peace be multiplied to you in the knowledge of God and of Jesus our Lord. Ẹni pé nínú ìmọ̀ Ọlọ́run àti ti Jésù Olúwa wa oore ọ̀fẹ́ máa ń bí sí ó máa ń pọ̀ sí ó máa ń multiply sí ó máa wà adé tó yìí wọ́n máa dìmọ̀ fún ìlò ọjọ́jọ́. Romans chapter 6 verse 1 àti 1 sọ àṣírí mi ó ní ìjẹ́ àwa ó wá ti wí ṣé kí àwa jókòó nínú ẹ̀ṣẹ̀ kí orí ọ̀fẹ́ bá a lè máa pọ̀ sí ẹni pé ó ní ẹ̀yẹ ti máa ń sà ó ní kí a máa rí wọ́n ló fi bẹ̀rẹ̀ verse 2 ó ní kí a máa rí orí ọ̀fẹ́ ò lè pọ̀ sí a máa dínkù ní o nígbà tí èèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ o a máa lá ni a máa lájẹ ní o tí èèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ ṣe lórí àgbégbà tí oòrùn tàn sí blọọkù lórí àpáta níta gbangba it's a matter of time ó máa yọ tán pátápátá ni ẹ rí so orí ọ̀fẹ́ máa ń pọ̀ sí orí ọ̀fẹ́ dẹ̀ máa ń tán ìtorí ẹ̀ ni ó sì jẹ́ kí a máa handle ọ̀rọ̀ yẹn dáadáa kí orí ọ̀fẹ́ lè máa pọ̀ sínú ayé wa. Number 4 kí ni òkodoro tó kẹrin gẹ́gẹ́ bí a ti ń kọ́nú ẹ̀kọ́ yìí only the humble receive grace. Mo sọ lẹ́ẹ̀kan tá a bá rántí ní ìtasọ̀tán ní number 3 yìí pé orí ọ̀fẹ́ máa ń pọ̀ sí ó máa ń kéré ṣùgbọ́n àwọn onírẹ̀lẹ̀ nìkan ló ń rí ẹ̀kúnrẹ́rẹ́ orí ọ̀fẹ́ gbà àwọn onírẹ̀lẹ̀ nìkan lóòótọ́ orí ọ̀fẹ́ wà fún gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn onírẹ̀lẹ̀ nìkan ló máa rí gbà. Ìwé James chapter 4 verse 6 yẹn òun jẹ́ kó yí wa dáadáa pé àwọn onírẹ̀lẹ̀ nìkan aka ẹsẹ̀ kan lẹ́ẹ̀kan wọn kàn ká first sentence ní mi kà tán tó kún fẹ́ lo ìyókù ẹ̀mí báyìí James chapter 4 verse 6 ta kà lẹ́ẹ̀kan yẹn ó ní ṣùgbọ́n ó fúnni ní orí ọ̀fẹ́ sí nítorí náà ni ìwé mímọ́ ṣe wípé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn the humble èèyàn ọmọ Ọlọ́run to be humble is the key kí èèyàn jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn òní kọ́kọ́rọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín téèyàn bá jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn orí ọ̀fẹ́ á máa pọ̀ sí ní o orí ọ̀fẹ́ á máa pọ̀ sí ní o ṣùgbọ́n kí ní kan ló bà mí lẹ́rù fún ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí ìgbéraga wà nínú ọ̀rọ̀ wa ìgbéraga wà nínú ayé wa tamanikẹ́lò bí ẹnìkan bẹ̀rẹ̀ gbàdúrà fún wa ó bẹ̀rẹ̀ nìyẹn Olúwa mo dúpẹ́ ẹmọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run àwa náà gáwọ́ gẹ́gẹ́ bí kíní kan alájọba níṣẹ́ ẹlòmíà sọ̀rọ̀ níbi pé gbogbo àwọn òun fi ẹ̀mí àwọn wòlíì ń kó gbogbo ẹ̀mí wọn pọ̀ á ṣáà máa sọ àwọn ọ̀rọ̀ tí ò make sense ṣùgbọ́n tá bá wo àwọn bíbélì wọn kì í ṣe bẹ́ẹ̀ o wọ́n sin Ọlọ́run pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni o tí wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí wọ́n gbàdúrà wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí wọ́n bá ń kánsẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ni ẹ̀rí abájọ tí orí ọ̀fẹ́ wọn a ò lè fi wé orí ọ̀fẹ́ tiwa. Number 5 grace is available to those who can claim it. Mo sọ lẹ́ẹ̀kan mo ló fún àwọn onírẹ̀lẹ̀ ń gan wọ́n gbọ́dọ̀ claim ẹ̀ ni it's available bẹ́ẹ̀ jẹ́ kó yá pé orí ọ̀fẹ́ wà available á fi hàn gbogbo ènìyàn anybody àánú ni ò rí bẹ́ẹ̀ àánú Ọlọ́run ò wọ́ọ̀kì bí orí ọ̀fẹ́ àánú Ọlọ́run mọ̀ yẹn àwọn tó ń fẹ́ fúnni
ó mọ̀ ni ohun tó bá wù òun lòun á ṣàánú fún so but orí ọ̀fẹ́ ò rí bẹ́ẹ̀ ẹ̀rí nínú Titus chapter 2 verse 11 Titus chapter 2 verse 11 nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tó mú ìgbàlà wá tí ó fi ara hàn fún gbogbo ènìyàn ẹ̀rí nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tó mú ìgbàlà wá ti fi ara hàn fún gbogbo ènìyàn ó fara hàn gbogbo ènìyàn orí ọ̀fẹ́ ó dàbí check ta fún yàn ni ẹ̀yìn àfúnni blank check oníṣẹ́ ṣe lé lórí o lè blank check yẹn o lè fi sápò kó máa lọ kó ní olówó nìyẹn irọ́ o lè blank check yẹn sápò kó máa yan fanda kó no wàá lọ claim owó yẹn wàá lọ lọ́jẹ̀ sí bank wọ́n á credit yẹ ní àkáǹtì yẹ ẹ̀yìn ó wà ṣe pé check ti wà but gbogbo ènìyàn ni ní abúlé wa ẹ̀rí tí ò sí tap water nígbà tí tójò bá ti ṣú báyìí ẹ máa ráwọn èèyàn ti máa dọ́gbọ́n fọ péèlì wọn tójò bá ti bẹ̀ sí rọ́ báyìí wọ́n gbé sí wọ́n pè ní ọ̀ṣọ̀rọ̀ wọ́n gbé sọ́ṣọ̀rọ̀ péèlì àkún ṣùgbọ́n ẹlòmíì tí ò bá gbé omi kò lè rí bí orí ọ̀fẹ́ ṣe rí gẹ́lẹ́ nìyẹn àwọn tó dẹ̀ jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn àwọn nìkan ló ń jẹ́rú ìgbádùn bẹ́ẹ̀ tá máa gbádùn orí ọ̀fẹ́ Ọlọ́run. Number 6, anything you are, it is by God's grace. Whoever you are, it is by God's grace. Whatever you become in life, it is by God's grace. Nítorí báwo kẹ́ fi ṣáájú ẹ̀ ohunkóhun tẹ́ fi bẹ̀rẹ̀, it is by God's grace. It's your business moving well, it is by God's grace. Are your children doing well? It is by God's grace. Ohunkóhun tó lè jẹ́ ibikíbi tó lè di láyé ohunkóhun ọ̀rọ̀ tó bá sọ tí ìbá ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run ni ohun gbogbo tá jẹ́ láyé sà mọ́mì ohun gbogbo tá ní orí ọ̀fẹ́ láti ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run ni tá nípa láti ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run ni it's all by God's grace. Gẹ́gẹ́ bí ìwé 1 Corinthians chapter 15 verse 10 ṣe sọ fún wa ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 10 Ìbéèrè sọ pé ó ní ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí ẹ̀yọ́ by the grace of God I am what I am. Oh my God. Ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí orí ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò jẹ́ asán ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ ṣùgbọ́n kì í ṣe èmi o bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi. Ìpínlẹ̀ kan sọ̀rọ̀ nípa agbára tí Ọlọ́run fún Paul. Ọlọ́run fẹ́ kó gbéraga wá fi ẹ̀gún kan sí lára agbára ẹ̀ wá ń pọ̀ sí agbára ẹ̀ wá ọ̀rọ̀ ẹ̀ ló sọ ń bí báyìí ó nípa orí ọ̀fẹ́ Ọlọ́run bí tó ń dé lónìí bí Ọlọ́run gbé òun dé lónìí ohun tó ń wá able láti achieve in life ó ní orí ọ̀fẹ́ Ọlọ́run ni orí ọ̀fẹ́ Ọlọ́run ló mú kóun rí bóun ti rí lọ́wọ́lọ́wọ́ báyìí ó tẹ̀síwájú ọ̀rọ̀ ó ní Ọlọ́run ṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú lọ ó ti sọ nínú ẹsẹ̀ ta kàlẹ́ ẹ̀ka yìí ó ṣẹ́jú everybody lọ tó bá fẹ́ boast òun nìkan tó lè boast lórí tó lè sọ ara ẹ̀ ní ó ní ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn ṣùgbọ́n ẹ̀pẹ́ ti mọ̀ pé ìjánu wà lára ẹ̀ ó ní ṣùgbọ́n iṣẹ́ mi so kò dúró níbẹ̀ nìkan kò continue láti brag nìkan kí ó ti dá padà sọ́dọ̀ Ọlọ́run torí ìjánu tó wà ní ayé ẹ̀ ó ní ṣùgbọ́n kì í ṣe mi o bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tó mú kí n rí ṣe mọ́mì oore ọ̀fẹ́ Ọlọ́run ni ló mú kẹ́ rí àwọn ọmọ yín tọ́ ẹ̀tọ́ àwọn yín lóòótọ́ ẹ̀ ń brag pẹ̀lú wọn I thank God for my children I thank God for my children àwọn ò tiẹ̀ mú gbórí àwọn ò mú kú mu I thank God for them ọ̀rẹ́ mi àwọn ọmọ mẹ́ta ló bí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti dìgé kalẹ̀ ọ̀rẹ́ mi ọmọ mẹ́ta ló bí gbogbo prison náà wọ́n bá oore ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ ló mú kí ìyá ọlọ́mọ méje kó tọ́ gbogbo wọn yè tẹ́ tó bí ẹyọ kan péré tọmọ fẹ́ pa báyìí oore ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn tẹ́ bá dẹ̀ ti ní at the back of your mind pé whatever you become in life whatever you are able to do whatever you are able to achieve tẹ́ bá gbà pé it is only by the grace of God ó tán o ẹ ti fìrẹ̀ lẹ́kún Ọlọ́run ọba yẹn gbọ́ agbára máa dé sí oore ọ̀fẹ́ yẹn á máa pọ̀ sí so ẹ nílò àti gbàdúrà dé tẹ ó máa ń yà mí lọ́wọ́ pé oṣù lọ́gbàdúrà jẹ́ kílẹ̀ ń bá káyì kílẹ̀ ń bá káyì dípò kẹ bẹ Ọlọ́run kó kọ́ yín ní ọgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe lè wú ìṣòro ayé tí gbòǹgbò ọ̀nà kan náà lè ara ẹ̀kọ́ yẹn là ń kọ́ yìí tẹ bá ẹ máa ní ọ̀rọ̀ fẹ́ dé sí ìkan pé ẹ máa àjẹkẹ́
ẹ ti ẹni mo sọ fún ẹnìkan lọ́jọ́ kan mo ní kí ṣe gbéraga mo ní òótọ́ mo sọ fún yín mo ní àwọn ọmọ tí mo bí wọn kò cross mind wọn rí láyé láti gbàdúrà pé gbogbo ogun oṣó ogun ìdílé wọn kò cross mind wọn láti gbàdúrà yẹn rí. They do more of thanksgiving bí àwọn dẹ̀ ní immediate issue kan olúwa jésù ń fẹ́ olúwa pèsè fún àwọn òbí mi àwọn àbúrò àtàn lè gbà ní láti sanwó school olúwa pèsè fún láti sanwó school wọ́n wá àwọn kankan yẹn tì the reason is that one ẹ̀kọ́ tá a kọ́ wọn advanced theology ní tí bíbélì sọ gangan lélẹ́yìí o a dẹ̀ máa fi hàn wọn tí bíbélì sọ ní ọ̀nà mi gbogbo ṣẹ́ gbọ́n tẹ́yìn wá ní àwọn táwọn ń gbọ́ yẹn kọ́ mo ní o mọ̀ bọ́ ti rí ti rí o mo ní bọ̀tù wàá mọ̀ pé ẹ̀yin wà lójú ọ̀nà tó pé bẹ̀lú bá wọn ṣe ń gbàdúrà tó ẹ̀rí ìṣòro náà ni ìṣòro yẹn ò tán ogun yẹn ò tán làálàá ò tán ìdààmú ò tán ẹkún àtòṣe ò tán ẹ ti mọ̀ pé kì í ṣojú ọ̀nà náà wà yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rí ayé yín lò bọ́lọ́run ṣe ń tọ́ yín sọ́nà ẹ ti mọ̀ pé ojú ọ̀nà lẹ́yìn wà yẹn tí mo ṣáà sọ ni wípé tí a bá ti gbà pé ohunkóhun tá a bá jẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run ni ó tán o tá a dẹ̀ fi gbogbo ògo fún tá a ń lórí ọ̀fẹ́ yẹn lábẹ́ rẹ̀ lẹ̀ a máa pọ̀ sí ni mọ́mì ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin lè rí ṣe ju ọkọ yín lọ orí ọ̀fẹ́ ni o kò sí nǹkan tẹ́lẹ̀ fi ṣògo orí ọ̀fẹ́ ńlá ni o àwọn kan wà bíi ti yín o wọ́n máa ṣe business wọn màrí mú o tó yẹ pé tọkọ wọn náà ò bá tí ra underwear fún wọn wọn ò tí ì lo underwear o bẹ́ẹ̀ ni mo sọ fún yín dáàdì torí pé gbígbé ayé ọlọ́ba kì í ṣe pé orí yín pé ju àwọn ọ̀rẹ́ yín lọ kì í ṣe pé ẹ̀yin mọ business jù wọ́n lọ gbé kì í ṣe pé bóyá láì ló ṣe business admin brain mi sharp ni kì í ṣe torí ẹ o orí ọ̀fẹ́ ọlọ́run ni so it is better now kó yé yín bẹ́ẹ̀ kẹ́ lè gbádùn ayé yín lẹ́kùnrẹ́rẹ́. Number 7, salvation is by grace. Salvation is by grace. Mo kàn try láti wò bóyá mi ò tí ì fohùn kóhùn níbẹ̀. Ẹ wo òótọ́ ni o ìgbàlà nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ni o lọ́tà ni mo sọ fún mi. Bẹ́ẹ̀ ṣe lo data lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ń wo ọ̀rọ̀ tí mò ń sọ lórí YouTube àwọn kan ní orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n fẹ́ ṣe rere wọ́n fẹ́ káyé wọn náà dáa ṣùgbọ́n wọn ò ní orí ọ̀fẹ́ ẹ wò bí mo bá ṣe ń sọ̀rọ̀ àwọn àgàmú rárá tẹ́yìn máa banújẹ́ àwọn máa ṣe o ẹlòmíà mọ́ bí ọ̀rọ̀ ọmọ mi yẹn wọ́n ní káwọn dẹ̀ ní kinní kan táwọn á fi lu ọ̀rẹ́ wọn lórí tí iye máa sọ mo ní orí ọ̀fẹ́ ni ìgbàlà orí ọ̀fẹ́ ni ìgbàlà tẹ́yìn bá ní orí ọ̀fẹ́ kò ní di ẹni ìgbàlà kò sọ́nà tó gbégbà kò sóògùn tó lò kò lè dẹ́ni ìgbàlà orí ọ̀fẹ́ ni ẹ̀rí orí ọ̀fẹ́ ni o orí ọ̀fẹ́ ni o Acts of Apostles chapter 15 verse 11 ó ní ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ olúwa Jésù àwa ó là gẹ́gẹ́ bí ti àwọn ẹ̀rí àwa ó là. But we believe that through the grace of the Lord Jesus Christ we shall be saved in the same manner as they. Orí ọ̀fẹ́ olómú ìgbàlà wá kì í ṣe pé àmọ́ ṣe ju ẹnikẹ́ni lọ ẹ̀rí. Number 8, the throne of God is called the throne of grace. A pè ìtẹ́ Ọlọ́run ní ìtẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run mi o ó dé sèjì kan nínú bíbélì nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ìtẹ́ Ọlọ́run wọ́n pè ní ìtẹ́ orí ọ̀fẹ́ kí ló fà á tá a fi pè ní ìtẹ́ orí ọ̀fẹ́. Hebrew chapter 4 verse 16 ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 19 ó sọ fún wa ó ní nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà jẹ́ ká wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánú gbà kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ran ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ jẹ́ ká wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ àpè ìtẹ́ Ọlọ́run ní ìtẹ́ orí ọ̀fẹ́ kí ló fà àánú wà ń bẹ ìtẹ́ ìdájọ́ ni nígbà tí ìdájọ́ bá jáde báyìí ṣùgbọ́n nítorí pé àánú ṣiṣẹ́ ń bẹ ẹ̀rí orí ọ̀fẹ́ á dẹ̀ farahàn torí ọ̀fẹ́ bá farahàn àwọn èèyàn dẹ̀ máa jẹ̀gbádùn Ọlọ́run ẹ̀rí bẹ́yẹn àwọn tó yẹ ká dájọ́ fún Ọlọ́run á tún fi àánú gbà wọn tó pé àánú wà nínú orí ọ̀fẹ́ yẹn ẹ̀rí àánú farahàn nínú ìtẹ́ Ọlọ́run láti pè ní ìtẹ́ orí ọ̀fẹ́ ẹ̀rí so ẹ jẹ́ ká gbà pé kò ní fi ṣe ohun tí ì bá ṣẹlẹ̀ tí a bá rí orí ọ̀fẹ́ gbà á rí àánú Ọlọ́run tá a bá rí orí ọ̀fẹ́ jẹ á rọ̀ wá lọ láti rí àánú jẹ
Number 9, ó ní what is the work of grace? Kí wá ní àwọn iṣẹ́ orí ọ̀fẹ́ yìí? Orí ọ̀fẹ́. Iṣẹ́ wo gangan ni o máa ṣe rí? Iṣẹ́ ẹ̀ pọ̀ gan-an. Ṣùgbọ́n iṣẹ́ méjì kan wà tó pé abẹ́ iṣẹ́ méjèèjì ni gbogbo iṣẹ́ orí ọ̀fẹ́ farapamọ́ sí. Kò sí nǹkan tí Ọlọ́run kì í dá ṣe nínú orí ọ̀fẹ́. Ṣùgbọ́n méjì péré òní kò kárí ẹ̀. Major 2 reasons. Gbogbo àwọn nǹkan yóò pátá àwa fi sínú àfisábẹ́ nǹkan méjèèjì yẹn. A rí àṣírí yẹn nínú ìwé Titus chapter 2 verse 11 to 13. Titus chapter 2 verse 11 to 13. Mo fẹ́ lò bí ìṣẹ́jú 5 yòókù mi láti ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Bẹ́ẹ̀ sọ pé ó ní nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tó mú ìgbàlà wá tí fi ara hàn fún gbogbo ènìyàn. Nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tó mú ìgbàlà wá mo translate mo ṣe ń kà ní. For the grace of God that brings salvation has appeared to all men. Ó ní orí ọ̀fẹ́ ó fara hàn gbogbo ènìyàn. Wọ́n ṣàlàyé síbẹ̀ wá ní ó ń kọ́ wa láti ṣe àìwà bí Ọlọ́run, ó ń kọ́ wa láti sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé kí a sì máa wà ní àìrékọjá ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Ṣe rí bẹ́yẹn, ó kọ́ wa láti sẹ́ àìwà bí Ọlọ́run. Ẹ pé gbogbo àwọn ìwà ìgbé ayé dédé, ìgbé ayé ó ti yé yín náà, ìgbé ayé pátí, ìgbé ayé àgbèrè, ká lu nǹkan mọ́ nǹkan, ó ń kọ́ wa láti sí ara wa fún àwọn nǹkan báwọn yẹn. Number 2, ó wà ní verse 13. Bí a ti ń wọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún, èyí ni ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi tí olùgbàlà wa Jésù Kristi. Nǹkan kejì nìyẹn. Ẹ̀rí, mo gbàdúrà fún wa pé Ọlọ́run yóò ṣàánú wa, yóò sì fún wa ní orí ọ̀fẹ́. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa. Mo gbàdúrà orí ọ̀fẹ́ Ọlọ́run á pọ̀ nù ayé yín, ògo Ọlọ́run yóò farahàn. Jésù Olúwa wa. Ẹ kọ́ bí Jésù ra fẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ́ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú wa, kárí àánú gbà. Jésù Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.